láti gbé mọ́tò wálé. Báwo lẹ ṣe wá délé ṣàṣẹ gbọ́ kan àbẹ́ ló testify. Is that all? No, sir. Okay. Sir. Kitchen. Mo kọ wà concern ni, sir. Ṣé kò ṣe wípé o fẹ́ gba IOU ló ṣe ń dààmú mi? No, sir. Mo ṣì lè jẹ́ ìlọ, sir. So what is the problem? Sir, mo mọ̀ pé látọ̀dọ̀ tí mo ti ń bá yín ṣe, sir, ẹ ti ẹ béèrè biography mi, kẹ́ béèrè ibi tí mo ti wá, kẹ́ béèrè àwọn nǹkan kan pa mi. Oríkì mi and some other things. Èmi ọmọ àgùntàn aṣọ́lò bí òyìnbó aníhun tó yìnbó nílé. Mo ní gbọ̀ṣẹ́ dúdú, mo náà ká mo náà ẹranko tó sẹ́yìn gbogbo ẹ̀ béèrè àwọn kìnìún ẹ̀, sir. Daudu. Sir. I don't know your reason for doing this. But kí ni mo tún fẹ́ mọ̀ pé ìgbà tó wá bí o drop CV mo dẹ̀ ka information nípa ẹ̀. Then ìyẹn nìkan kọ́ èèyàn méjì ló wá dúró fún ẹ in your family. So kí ni mo tún fẹ́ mọ̀ again ju pé you are Daudu and you are from one God-forsaken village. Ṣe rí pé ẹ mọ̀ mi dáadáa, sá. Ẹ mọ̀ mi ojú olójú lè dàbò ojú ẹyin ni. Ẹ máa rí ìṣẹ̀pẹ̀ mi Daudu. Ẹ mọ̀ pé mò ń jẹ́ gógó di sọ́nà gógó gíánù. Èmi gangan mò ń jẹ́bẹ̀ láti jẹ gbogbo sá. Àwọn family dáadáa mi ta. Àwọn náà jẹ́ gógó gíánù. Okay, ó ti yé mi. Ọ̀gá. Kí ló tún dé? Ẹ wá bí sá. Ẹ sọ nípa ẹ̀ ń travel sá. Pé máa lo bí i 2 or 3 days. Wẹ̀yìn mo rí wẹ́rẹ́ báyìí mo kọ́ ó ń já mi láyà ní sá. Oh God. Daudu. Sure, sir. Are you genuinely stupid or madness runs in your vein? Because if I should be real,
Jọ́ ni wílé bẹ̀rẹ̀, jọ́ ni àrífín bẹ̀rẹ̀. Have I ever told you nípa movement mi? Na báwo kọ́ ló ṣe gbọ́ pé mo ń travel lẹ́ni? Etí ọba nílé etí ọba lóko ń ta. Etí ọba nílé etí ọba lóko. Oh, sórí etí ọba nílé etí ọba lóko tó níyẹn, etí yẹn ló máa yẹ kí n sáàkẹ́. Because ẹ̀dálẹ̀ kan tí mo sọ fún kí tó kò nulẹ̀ ìyàwó mi ni, and my wife will not stoop so low láti wá máa sọ fẹ́ bọ́kọ̀ on travel. So mi pé ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú mi, ẹ ti ń ṣe meeting nìyẹn àbí? So ẹ ti ń ṣe meeting, ẹ ti ń eavesdrop àbí? Really? So ó mi pé mi ò lè gbọ́ máa parọ́ sábẹ́ kí n máa gbé ká, kò possible. Ẹ̀yin lè gbàbọ̀dẹ̀ fún yàn náà. Now in your life, láyé ẹ̀, má ever jẹ́ kí irú nǹkan tó ṣẹlẹ̀ kó repeat rẹ̀. Tó bá repeat rẹ̀, I will go crazy with you. Máa fọ́ orí ẹ̀. Gàìgà òṣìkò tó lọ́pọ̀lọ́ lórí. Sá, ẹ má ti lọ sá. Sá, ẹ má lọ sá. Ìbọn tí mo rà fún yẹn kọ́. Ìbọn tí mo rà fún yẹn bó ló wà. Ó hàn kì í sá, mo á lọ ṣe lọ́dọ̀ ọ̀gá sójà. Mo lọ ṣe lọ́dọ̀ ọ̀gá sójà. Without my consent, láì sọ fún mi. Ó hàn kì í sá. Without my consent, without informing me. Ṣé mo lọ́kọ̀ ṣe mọ́? Ọ̀gá sójà ẹ̀ kúrú ni. Ṣé mo ní kò ṣe mọ́? Ó hàn kì í sá. Ó hàn kiri. Ok, ayé ẹ̀ máa hàn pẹ̀lú kan tó ṣe yẹn. Báwo ṣe fẹ́ gẹ̀ẹ́tì bọ̀? Ọ̀gá, kí lẹ́ fi bọ́ ṣe sá? Kí mo fẹ́ fi ìbọn ṣe? Mo fẹ́ pa ìyàwó mi. Mo fẹ́ fi ìbọn yẹn pa ìyàwó mi. Because tí mo bá lu owó tí mo fún lọ́rùn pa, ikú yẹn ti máa easy fojú. So I need something I will use to máa jẹ́ kí ikú yẹn wà painful, dreadful and deadly. So ìwọ gbé ìbọn, o lọ gbé fún ọ̀gá sójà without informing me. Okay. God help me. What can I do? Okay. Pillow with you. Pillow with you. Pillow ni ma fi fún lọ́rùn pa. Okay. Pillow is good. Sir? Pillow pa yẹ. Beatrice! Sir? Àwọn ọ̀bẹ tó wà nínú kitchen kan. Sir? Mo ní àwọn ọ̀bẹ tó wà nínú kitchen kan. As the knife, sir. Knife, yeah. Okay, fine. Now, go into that kitchen. Yes, sir. And we get into sharp nínú àwọn ọ̀bẹ tó wà bẹ́ẹ̀. Yes, sir. But wá síbí. Yes, sir. Mo fẹ́ kún ìyàwó mi pa. Sir? I want to separate her head from her body. Tó bá rí ọ̀bẹ, kò fún mi dáadáa. Adasa. Tó lè dá mi. You ti gbọ́, sir. How come there's no knife in the house again? Stop anyway. Sí ọ̀bẹ. Madam, ìpínlẹ̀ ṣì wà. Ọ̀gá ti lọ bèrè bọ́ lọ́wọ́ Dáúdù yìí sálẹ̀ o. Wọ́n ti wá bí ìrọ̀bẹ lọ́wọ́ mi kan mí ní mi mọ́ tọ́bí wà. Madam, èdè tí wọ́n èdè tí wọ́n máa sá. Madam, èdè tí wọ́n máa sá lọ. No, kí ló ṣẹlẹ̀? Ṣòro. Mo ti gba kádàrá mi, mo ti gba bí mo ṣe yàn. Sórí ìkúlé rẹ̀ ṣe.
má ṣe rúkú tí mo ṣe yìí. Nítorí náà mo ti gbá kámú. Tó bá jẹ́ pé báyìí náà ni mo ṣe máa bá lọ. Just let me go. Mi ní láti máa sá kiri mi ò ní ìdẹ̀wò. Ìkúlẹ̀ rí ẹ̀ṣẹ̀ mo dé ti gbà. Ìkúlẹ̀ sọ̀rọ̀ ẹ̀ báyìí kú máa yí sí láti kú. Ìbá tí mo ní sí yẹ kí ẹ jìde wọn máa sá lọ mọ́dá. Ẹ̀wọ̀n máa sá lọ mí ilé ìfẹ́lẹ́ nípa ìmọ̀dá méjì dé o. Ọ̀gá fúru ẹ̀yin náà mọ̀ bínú ọ̀gá ọ̀dá. Ikú yìí sì fẹ́ni tí ó bá ṣe dàtí. Ṣùgbọ́n tó bá ti ṣètò ikú kékeré ni kò jẹ́ sí. Mo ti ṣetán. Mo ti gbà kámú, mo ti ṣetán. Àdámù ẹ máa kú ikọ̀ yìí. Nígbà tí mo tẹ́. Mi lè fi yín lè bá wa máa sá lọ, madam. Ẹ dìde, ẹ wọ́n máa sá lọ. Alẹ́ burúkú lélẹ̀ náà. Alẹ́ tó kún fún ìpànìyàn kéke. Alẹ́ tí èèyàn sun ẹkún tí ẹ̀jẹ̀ ń jáde ní ma. Wọ́n mi ò ṣe pé o. Mo fẹ́ kẹ́ gbéra sí i. Kẹ́ wá mú ọmọ lórí burúkú máa ṣàǹfààní tẹ́ gbé fún mi àsìyàwó. Tí ẹ bá tètè débi, máa pa á nípa tó ṣe wípé ìkúnlé àbíyamọ gan wọn á máa káwọ́ lérí fún mi ni. Èyí tí ká gbó lórí burúkú yẹn o, tẹ́ ẹ bá wà. Ẹ wá gbé nǹkan yín, kí ló dé? Hello, mommy. Alẹ́ yìí la máa sọ̀rọ̀ kẹ́yìn. Nítorí mo ti jẹ̀bi ikú. Mommy, má bínú sí mi. But I truly deserve to die. You take care, right? Bàbá dé ti wù yín. Ẹ ṣe lè ṣòkú mi torí you deserve proper burial. Ẹ má wulẹ̀ gbàgbọ́ mi mọ́ torí kò ní lọ. Ẹ take care, right? Ó dàbọ̀. Calm down. Pastor, I'm okay. Ẹ bá mi bí Ọlọ́run, ẹ bá mi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, because I'm about to sin against mankind. I'm about to sin against God. Ẹ bá mi bí Ọlọ́run. Mo fẹ́ pààyàn ni. I'm about to kill my wife. Mi ò wá fẹ́ kí n tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ pé mo fẹ́ pa. Ẹ bá mi bí Ọlọ́run torí pé mo fẹ́ kó kú ikú àkúbàjẹ́ ni. Ẹ bá mi bí Ọlọ́run kí Ọlọ́run kó dáríjì. Okay, Beatrix ló gbé e. I know I'm going. I'm leaving you guys. Jọ̀ọ́ mo fẹ́ kó ṣe ọkọ̀ fún mi. Àjọ ta máa ń dá ẹ̀. Jọ̀ọ́ mi gba owó ẹ̀ kókó fún mọ́mì mi. She's a good mother. Mi ò dẹ̀ ní ráyè tọ́jú wọn dáadáa tó bó ṣe tó àti bó ṣe yẹ. Jábà mi kò fún wọn ṣùgbọ́n. Mo mọ ọkọ mi. Inú ẹ̀ le gan. Kò dẹ̀ lé mi dáríjì. So I know what you can do. Don't worry. Kò tọ́jú ara ẹ̀. Goodbye.
Madam, ibi ni wọ́n sùn sí ní ẹ̀jìdé ilẹ̀ ti mọ̀. Madam. Oku. Ọ̀gá sà. Ọ̀gá. Madam. Madam, sir. Ṣé wọ́n fọwọ́ kọ́ wọn sá? So kí ló ṣe? Èèyàn tó lè pretend pé òun love me láti jọ genuinely. Òun lè pretend pé òun ti kú. Bára yẹ kó ti kú ni eré ṣọwọ́ ẹ̀. Madam, ma be. Wait, listen. Yes, sir. My father will disturb me. Yes, sir. I'm going now to sleep. If you buy the bottle, you will fall here. Disturb me. My bottle, you will fall here. Madam. Madam. So sorry, sir. Wọ́n ti gbéyàwó lọ sí mortuary. I know this is a trying period for you. I just want you to know that God giveth and He also taketh. Trust Him. Okay, why now? Even God forgives. Ṣé any human feelings ní ọ̀gá? Èmi àti yín dẹ̀ mọ̀ pé madam nice gan. Èèyàn tó dẹ̀ nice náà máa ṣe mistake ọ̀gá. Nǹkan tẹ́ ṣe yóò dùn. Ṣé wàá pa madam? Ọ̀gá kò dá. Tricks, pẹ̀lẹ́, ẹkún rẹ̀ èèyàn, àní rírọ̀ ẹ̀mọ́. Àmọ́ mo ní àwọn questions mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Kí ni ìdí tẹ́ fi ń bá ọ̀gá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀? Torí pé àwọn ọlọ́pàá madam ni. Àwọn ọlọ́pàá madam. Kí ni àrídájú tí ìwọ rí tó fi sọ pé Mr. Wale Johnson ló pa Mrs. Wale Johnson? Ṣé rí ọ̀gá àmì ọlọ́pàá ní tilẹ̀ ń tọ́ lọ́hùn.
nǹkan tí madam ṣe ò dáa ó bad gan ṣùgbọ́n èèyàn ní gbogbo wa lẹ́ran ara ní gbogbo wa kò sẹ́ni tó lè ṣe mistake kò wá yẹ kó ga take law into his own hands now. But Beatrix, you're not making sense. Me, understand? Kò wá yé yín báyìí ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ṣe rí ọ̀gá dágbére wọn náà fẹ́ travel. Ìgbà tó wáyà ọ̀gá wa travel mọ́ ọ̀gá wa padà wálé kọ́gá tó dé madam ti wá lọ gbé ọkùnrin mi wá tó ń bá wọn sùn lórí bẹ́ẹ̀dì ní yàrá. Èmi rò pé madam gbé ọkùnrin wá sí inú ilé ọ̀gá yín wá ká wọn lórí matrimonial bed wọn. Bẹ́ẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. So kí ni next thing tí ọ̀gá wa ṣe ń gbà yẹn? Ọ̀gá ọlọ́pàá tó bá jẹ́ iná ni kí lẹ máa ṣe. Ọ̀gá ṣe rí báyìí orí ọ̀gá sparking. Ọ̀gá sáré wá bá mi wọ́n ní Beatrice mo ní sá wọ́n ní kó lọ bẹ́ wà mo ní mi mọ́ bí tó bẹ́ wà o àmọ́ kété tèmi ti rí nǹkan tó ṣẹlẹ̀ báyìí mo ti sáré mo lọ páàkì gbogbo ọ̀bẹ gbogbo nǹkan tí mo mọ̀ pé ọ̀gá lè fi pààyàn mo ti lọ páàkì ẹ̀ kúrò ńlẹ̀ ọ̀gá ṣe béèrè lọ́wọ́ mi pọ̀ bẹ́ẹ̀ dà mo ní mi ìrọ́bẹ̀. But madam náà kókò náà kí ni reason tí madam ò ṣe sá lọ because things like this never end well. Ká ní mọ madam nígbà ayé wọn ni madam máa dá o ṣé rí madam ti believe pé àwọn ti jẹ̀bi ikú nítorí ẹ̀gan ọlọ́ṣẹ́ ọ̀rá fira wọ́n lẹ̀ fún ọ̀gá pé kọ́gá pa àwọn ọ̀gá náà wá make use of the opportunity. Well, Beatrix, thank you for your time because this is going to be a very tough one. But don't worry, with time, I'm unravel case. Má worry. Ẹ ṣé. So ma tún rí like. Ẹ káàbọ̀ ma. Ẹ ṣé. Ọ̀gá ọlọ́pàá, ayé ò nẹ́sẹ̀ mọ́, àwọn èèyàn ń sáyé lọ báyìí, bẹ́ẹ̀ láyé ń sá fún wọn. Láyé òfin máa ń sọ ní pé kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́. Àmì mi ò gbà o, nítorí tó bá sọ ní pé kò sóhun tuntun lábẹ́ ọ̀run mọ́, kí lọ́mọ aráyé ń pè ń káyèéfì. Ẹ wo, lóòótọ́, mo lálàá kan mọ́jú máa rọ yìí. Àmọ́ mi ò mọ nǹkan tá láyé máa jẹ́ àfìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. Ìwọ ló wà lẹ́nu kéèsì mi báyìí. Bẹ́ẹ̀ni. Báwo ló ṣe ṣẹlẹ̀? Lóòótọ́, ọ̀gá sọ fún wa nípa àwọn fẹ́ travel fún 3 days. Àfìgbà tó dìrọ̀lẹ́ la bá ti rọ ọ̀gá tó ká padà wálé. Ṣé ìyàwó ọ̀gá máa ń mú gbé ọkùnrin wálé tẹ́lẹ̀? Nírin kò ṣẹlẹ̀ rí nítorí ẹ̀ gangan lọ̀rọ̀ yìí fi jẹ́ káyèéfì fún gbogbo wa. Ṣó dẹ̀ rò pé ọ̀gá yín travel kó ẹ̀ kó lọ fi ara pamọ́ sí ibì kan kó lè ká ìyàwó ẹ̀ kó mú lọ́rùn ọwọ́ lórí báwo làgá yín ṣẹṣẹ nígbà tí ó ká ọkùnrin mú níyàwó ẹ̀. Ọ̀gá ọlọ́pàá mo kàn máa ń gbọ́ pé Ṣàngó wà ní mi ò rí Ṣàngó rí o àfìgbà tí ọ̀gá bínú wọn fara ya wọ́n ní kí n fáwọn níbọn n bá sọra mi di ọdẹ àpàgbé tó ní òun yọ kẹ́lẹ́kẹ́lẹ́ òun sì tàǹbọ̀ ìgbé àmà sáré bí n bá kúrò gbogbo mi ti bàjẹ́ ọ̀gá bá ló da tí ìbọn bá bàjẹ́ àwọn máa lọ lu owó láti fún lọ́rùn títí ẹ̀mí àfi bọ́ lọ́rùn. But àárí ipa pé wọ́n fún ọ̀gá yìí lọ́rùn bá àbí wọ́n ara pàlà rẹ̀. Bílò lọ́lọ́ bílò. Báwo ló ṣe mọ̀? Ọ̀gá ọlọ́pàá káde tí ba lè gbọ́ la ṣe máa ń sọ létí ọmọ ẹ̀ iwájú ìgbà lọ ṣe sọ wọ́n ní tí ìbọn bá ti bàjẹ́ àwọn máa wọnú ilé àwọn máa lọ gbé bírò àwọn máa fi fún ìyàwó àwọn ọlọ́run pa. Kí ló dé tí wọ́n ṣe wá sọ fún ọlọ́pàá pé orú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣẹlẹ̀? Ẹ wo èmi rò bí ọ̀gá kò sọ lásán ni o ìgbónára lásán mo pè mi mọ̀ pé bọ́gà ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe máa lọ wá mi mọ̀ o bẹ́ẹ̀ ni sà. Ṣé ọ̀gá yìí ti wo orúwà burúkú kan tẹ́lẹ̀ tó fi rò kó yẹ kó lè pààyàn? Ọlọ́pàá ta ló máa dénú ilé tó máa bá tó ń ṣèyàwó òun bẹ́ẹ̀ tí mò ní bí ẹnikẹ́ni tó bá wà nírú situation bẹ́ẹ̀ yẹn bàbá ó lè pààyàn. Mo agree pẹ̀lú kéèsì lórí mo agree. Ẹ ṣe bọ̀. Ẹ ṣe mọ́ sá. We are deeply sorry for what happened. It is so unfortunate. But ó máa wù wá tẹ́ bá lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nǹkan tó ṣẹlẹ̀ gangan, how it all happened. How it happened.
ikú ìyàwó mi ò dùn mí. Àtọ̀ ikú ẹ̀ ò dùn mí. Gbèsè tí ìyàwó mi fà sí mi lọ́rùn kọ́kọ́ ló ń ká mi lára. Does that mean that you don't love your wife? Tó fi tẹ́ fi rò pé ikú oró báyìí olùgbèsè ó lò lè jẹ́kẹ́jẹ́ tó fi jẹ́ pé ikú oró ló tọ́ sí. Èmi àti ìyàwó mi a jọ yá owó ní bank pé a fẹ́ fi parí ilé tá à ń kọ́ lọ́wọ́. Unfortunately for me, but fortunately for her, account it here would die because of inflow and outflow of cash. Our low account here, I feel bad loan. But Kato Fera lo ti open account here, orúkọ màmá ẹ̀ ló fi síbẹ̀ as next of kin. Àti ìyàwó ń sìn, a máa sanwó yẹn 50-50. Now, èmi ni màá máa san gbèsè. Màmá ẹ̀ ló máa gbádùn because yesternight, mo pe màmá ẹ̀ pé máa pa ọmọ wọn. Now, báwo ni mo ṣe fẹ́ san gbèsè yẹn? Bẹ́ẹ̀ pé 7.8 million òun la yá ní bank. So, in a nutshell, kò ṣe ikú ìyàwó yín ló dùn. Owó tí ẹ lè ní access yẹn, ìyẹn gangan ló dùn. Owó yẹn ò tó torí ni owó yẹn ló dùn mí. Owó yẹn ló ká mi lára tí oyin bá kú dànù ó kú fáyà rẹ̀ nìyẹn. That means you don't love your wife. I used to love my wife. We were good together. We used to do things together. Nífẹ̀ẹ́ láti inú ọkàn mi wá. Ó náà mo kẹ́ mo lérò pé náà nífẹ̀ẹ́ mi. Àfìgbà tó di alẹ́ àná. Go back home. Orí ìyàwó mi pẹ̀lú ọkùnrin mi in my matrimonial room. On my matrimonial bed. Tí yẹn bá ìyàwó mi ní àṣepọ̀. Ìgbà tí mo rí bó ti kú yẹn, ó yẹ kí n wá àdá or sword àbí saw kí n wá gé sí wẹ́lẹ́wẹ́lẹ́ kí n flush àwọn parts kan kí n jó àwọn kan so that tó bá dé ọ̀dọ̀ creator ẹ̀ gan ìyẹn máa bèèrè ẹ̀ pé àwọn part ara ẹ̀ kan kọ̀ so tó bá tiẹ̀ kú 70 times I don't bloody care. I don't. You actually wanted to do that? Yes, I wanted to do that. You know that you came on time. Atisha. So I don't care about our death. Àwọn ọlọ́pàá la ránṣẹ́ pé ẹjọ́ torí ọ̀dọ́. Ẹ farabalẹ̀. Sílẹ̀ máa sọ fún mi kí farabalẹ̀. Tó bá ṣe iṣẹ́ ilé gbàgbọ́ ẹ̀ ní ẹ̀jẹ̀ sọ pé kí farabalẹ̀ fún kíni. Ẹ fi mí sílẹ̀ jẹ́ kí n kọ́ wọlé sẹ́. Ẹgbọ́n ẹ̀ lè pààyàn. Justice will be served. Mi fẹ́ kí justice wá sá. Ẹ sọ ni mo nígbà. Ẹ sọ ni ẹ̀wọ̀ torí pé mo ṣe bá yín sọ̀rọ̀ àbí mo dúró sí ibẹ̀ mo bá yín rojọ́. Mo bá yín rojọ́ olùsídàá bíi pé mo ní táìmù àbí mo ráyè tí bá pe àwọn arájọ wa kọjá gbogbo bíbá irú bóyá ara yá balẹ̀ Ẹgbọ́n ànígbà kì í. Madam, ṣe fẹ́ kọ̀ wọ́n. Baby, àwọn sọ́kọ̀ tó bí ẹni lọ́wọ́ ni. Mo fẹ́ ṣẹ́ka mo fẹ́ kẹ̀tẹ̀ mi. Ẹlẹ́yìn lọ fi kí lọ́kọ́. A ní láti sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run for your daughter's death. Ẹ jọ̀ọ́ ẹ listen. Please. Ẹ fi mí sílẹ̀. Madam. Ẹ máa mú tó sí. Ẹ justice will be served. Wọ́n wá sọ wípé wọ́n ṣe evaluate wọ́n á ní ṣe ló ya wèrè. Kò mọ̀ kọ́ tó ṣe pàtó pàyàwó ẹ̀. Ẹ ṣe iṣẹ́ kò sí wọ́n ní. Madam, such thing will never happen. Bọ́lẹ̀! For your daughter's death. Oh!
mọ́mí ẹ̀ ló wà ń ta. Kí ni nǹkan tó ń fẹ́? What? Ó fẹ́ wá pa Mr. Wale. Wow. She check on Wale because I'm ready to die. Honestly. So how far? She wants to come? Yeah, that's fashion hour. Okay. Ma, Pastor, Mr. and Mrs. Johnson, what were Anita? Pastor. Yes, ma. Yemi. Ma. Lo attention. From now on, anybody to bat today, you want to come attention. Magic anybody was in there. Yes, ma'am. As a first look, I might pray for our soul to rest in peace. So you should rot in hell. Wálé pè mí ní alẹ́ àná. Ó ń sọ fún mi pé kí mi wá mú yín. Pípé mo máa pa oyin dànù. Mo wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan. Mo bá gbé aago. Mo gbé oyin. I called my daughter. Mo ní oyin. Kí ló ń ṣẹlẹ̀ nínú ilé yín yẹn náà? Oyin jẹ́ kó máa yé mi wípé òun jẹ̀bi ikú. Àti wípé àná yẹn the last time tó bàbá mi sọ̀rọ̀. Ọ̀gá ọlọ́pàá kí ló ń ṣẹlẹ̀? Sorry, madam, but bá ṣe wo àdírẹ́sì ilé tí kò jìnnà síbí báyìí kí ló dé tẹ̀ yọjú síbí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ kó tó di pé gbogbo ẹ di wàhálà báyìí. Ìjẹ̀bú ni mo wà. Ìjẹ̀bú ni mo wà. Àpò gàrí ni mo máa ń tà. Mo lọ rajà ni. Ewu mi ò lè máa bọ̀ lálẹ́ àná yẹn ni. Gbogbo nǹkan tí mo rọra gan mi ò rà mọ́. Ṣé ni mo jíbọ̀ láàárọ̀ yìí? Ni mo jíbọ̀ bí báyìí láàárọ̀ yìí. Wálé dé wó yín. The only daughter tí mo ní. Wálé dé pa. Sorry, madam. Sorry, madam. Ẹ má sọ ọkọ ọlọ́pàá, you're not sorry. Tó bá jẹ́ pé sorry ni, ẹ fi mí sílẹ̀ kí n wọlé kí n lọ dá sí ẹ̀yà fún. No, two wrongs can never make a right. I don't want it to be right. Ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín o. You can't take laws into your hands. Nǹkan tó kọ́ wọn yín ṣe tó fi tá fi wà nínú yọpọnyọrin tá wà sí ni. Ẹ jọ̀ọ́, ẹ take it easy ẹ pẹ̀lẹ́. Gbogbo nǹkan tí mo fẹ́ báyìí, mo fẹ́ gbẹ̀san. Mo máa gbẹ̀san ni. You only promise you lesson. All I can promise you is justice for your daughter's death. Ẹ pẹ̀lẹ́. It is well. Oyin. Ẹ bá mi wá yìí. Wálé. Oyin. Ó ní kí aláǹtọ̀rọ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run torí pé òun fẹ́ pa ìyàwó òun. Brother Wálé lòun fẹ́ pa ìyàwó òun. Ọlọ́pàá ní ìgbọ́ bẹ́ẹ̀ ni. Àbí yẹ̀yẹ́ ni mọ́tò àwẹ̀ à. Ó sọ pé òun fẹ́ pa ìyàwó òun. Ká gbàdúrà fún un lájẹ́ kó láàmú ọpọlọ. Ó yà mí lẹ́nu. Gbàdúrà. Ṣùgbọ́n nígbà tí mo wò títí, mo rí pé mo rántí pé ìyàwó mi gbé bá mi sọ̀rọ̀ nípa Kí ni wọ́n sọ fún yín? Madam, ẹ jọ̀ọ́ kí lẹ sọ fún pásítọ̀? Ọ̀gá ọlọ́pàá, Brother Wálé ò kí ń ṣe èèyàn bẹ́ẹ̀ o. Brother Wálé ò kí ń tètè bínú o. Àmọ́ tán bá bínú, ìbínú wọn máa ń le gan ni. Ìbínú Brother Wálé máa ń le gan ni. Ṣùgbọ́n pẹ̀lú agbára Ọlọ́run ọba mímọ́ ọba ògo,
àti àdúrà gbígbà tá à ń gbà àti àwẹ̀. Olúwa gba àkóso lórí ọ̀rọ̀ yẹn. Mr. Olawale Johnson, a fẹ́ kẹ́ sọ fún wa bẹ́ẹ̀ ṣe àyàwó for the record. Ma, nǹkan tó ṣẹlẹ̀ yìí ó le gan. Tó bá jẹ́ èmi náà ni mo délé tí mo rí ọkùnrin mi tó ń bá ìyàwó mi ní àjọṣepọ̀ ní orí matrimonial bed mi, the very first thing tó máa wá sí mi lọ́kàn ni kí n pa ìyàwó mi, kí n ṣá wẹ́lẹ́wẹ́lẹ́. God bless you for saying that. Amen. Ìgbà tí gbogbo ẹjọ́ ẹ̀jẹ̀ ti ń dààmú mi, ẹni nìkan ni mo rí tó fẹ́ sọ ọ̀rọ̀ tó bá mi lára mu tó dẹ̀ mọ́gbọ́n wá lójú ti tèmi. Ó wù mí lóòótọ́ kí pa ìyàwó mi, kí bẹ́ orí ẹ̀ dànù, kí ṣe nǹkan burúkú sí. But I didn't do it. I did not, and it's painful that I didn't do it. You didn't do it. But tó sọ wípé. Sọ wípé kí ni? Mo ló wù mí bẹ́ni wípé ìgbà tí mo rí yẹn kí n bẹ́ orí ẹ̀, then I get the fantasy, the ecstasy of getting a sword and piercing through her chest to the heart. Then I bring the heart out. Then I watch it still fresh. Then I squeeze it and I smash it on the floor and I march on it. Or better still, I fry the heart, or I flush it down the water closet, and then I'm happy. I didn't do it. I did not. Instead, that day, I resigned to fate. Mo wọ yàrá mi, mo bọ́ aṣọ mi, and I slept like a fool. Liar! Mr. Wale Johnson, ẹ jẹ́ rán yín létí nǹkan kan tẹ́ ẹ rántí. Ẹ rántí létí tẹ́ ń fẹ́ kó tó di pé ẹ lọ sí service. Tẹ́yìn ẹ̀yin méjèèjì sọ wípé ẹ máa fẹ́ra yín sílé. But ìgbà tẹ́yìn lọ fún service, ẹ spend extra year. Lady yóò lè dúró kẹ́dé, ó lọ fẹ́ ẹlòmíì. Ìgbà tẹ́ dé, tẹ́ discover pé lady yìí ti fẹ́ ẹlòmíì, inú bí yín gan, ẹ confront ẹ attempt láti pa, tẹ́ strangle ẹ. Ọpẹ́lọpẹ́ pastor àti àwọn tó wà níbẹ̀ náà gba lady yìí lọ́wọ́ yín. Kí lẹ fẹ́ sọ sí yẹn? Yeah, I could be very, very soft when it comes to love, but very aggressive when I'm disappointed or when someone disappoints me. But the pastor, they've been so good to me. They've been performing some psychotherapeutic activities on me and also praying for me. So they've been trying to make me a better person. But then me and you, I don't want to know. I don't know. I would have wanted to perform those things. Maybe I don't, but that's the day I allowed me to do it. That just came naturally and it's so annoying. Kepa or epa. This is English, but you don't know so. I would have wanted to kill. I didn't say I killed her. Mr. Wale Johnson, eso mi yaya mi fẹ́ pàyàwó. Eso mi pastor mi fẹ́ pàyàwó. Then security ni àti ọmọ ọ̀dọ̀ wọ́n testify wípé ilé pàyàwó. It's because they are dumb. When I before they could have done Agba Ijagbemi, I was just calling to warn them that I was gonna kill. If I had done it, I would have been so happy. But as of now, I want you to testify. Let them come to this place and tell me if I want to me,
be beyond reasonable doubt. If you were well trained, you should know. Mr. Olawale Johnson, nǹkan ẹyọ kan tẹ̀ ń tẹnu mọ́ látàárọ̀. Only pé you did not kill your wife. No, I did not. But evidence àti testimony gbogbo àwọn tá ti fi ọ̀rọ̀ wá lẹ́nu says otherwise. I still stand on my point. Whoever is testifying that I killed my wife is stupid. Very stupid. Let them come to this place and tell me ìgbà tí wọ́n rí mi tí mo yọ ọ̀bẹ. Fine. I would have loved to get ìbọn tí mo rà fún security àbí ọ̀bẹ nínú kitchen, but I didn't get any of that. So I did not kill my wife. Do you realize you are talking to the government? And who the hell is government? Who the hell is government? Where was this government when my wife was cheating on me? When another man was battering my wife on my matrimonial bed? Where was government? I'm sorry, I'm harsh. I'm sorry. I'm a campus. What do we want? We want justice. Who do we want? We want Wale. What do we want? We want justice. Who do we want? We want Wale. What do we want? We want justice. Who do we want? We want Wale. What do we want? We want justice. Who do we want? We want Wale. What do we want? We want justice. Who do we want? We want Wale. Oh, we are saved. Give us justice. Oh, we are saved. Give us justice. What do we want? We want Wale. Who do we want? We want Wale. What do we want? What do we want? Who do we want? What do we want? Who do we want? What do we want? Who do we want? What do we want? We want justice. Who do we want? We want Wale. Who do we want? We want Wale. What do we want? We want justice. Who do we want? We want Wale. What do we want? We want justice. Who do we want? We want Wale. What do we want? We want justice. Who do we want? We want Wale. Calm down. Please, calm down, please. Iṣẹ́ tí àwọn ọlọ́pàá ń bí ẹni sùn kí ló lè ṣe bí èṣe bẹ́ẹ̀ pariwo wá sí ibà ẹ̀? Kí ló ṣẹlẹ̀ gangan? Gbogbo alágbọ́n tó ṣẹlẹ̀ lẹ́nìí wípé ọ̀daràn pọ́nbélé tí wọ́n ń pè ní Wálé ó pa Oyin ìyàwó rẹ̀ ọmọ ìyálọ́jà. Ìyálọ́jà wa ránṣẹ́ pé àwa ọ̀dọ́ ìlú wípé ká á jà fún ẹ̀tọ́ ènìyàn ká á demand fún justice ní orílẹ̀-èdè tá a wà yìí. So lọ́wọ́lọ́wọ́ tá a bá ń sọ̀rọ̀ yìí àfẹ́kẹ́ gbé Wálé jáde fún wa. What do you want? We want justice. Who do you want? We want Wale. Iṣẹ́ àwọn ọlọ́pàá náà nìyẹn. That is why we are here. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa kí òfin kó prevail. Èdè ní sùúrù fúnra yín. Ó correct ẹ ní. Ọlọ́pàá àgbà. Impossible. Ẹ wo bí. It's impossible. Gbogbo wa pátápátá la mọ̀ pé nǹkan tí Wálé ṣe kò dáa. Lábẹ́ òfin kò dáa. Pàápàá nínú ìlú tá a wà yìí kí ọkùnrin ọkọ èèyàn kó mú ìyàwó ẹ̀ kó sì pa nǹkan tí ò dáa ni. Ẹ wo bí o. Ẹ má tọ̀nà ṣẹ́kọ̀ọ́ fún wa jẹun. Àwa ti mọ bí tí gbogbo kìíní ti wọ́ wa. Nǹkan tẹ́ lè ṣe fún wa ni pé kẹ́ ẹ wọlé. Kẹ́ ẹ mú ọ̀daràn. Apààyàn. Èèyàn burúkú. Ẹranko tí ń gbénú èèyàn. Tó pẹ̀rẹ̀ ń wálé. Kẹ́ ẹ mú jáde. Ká wá fèsì ara wa báyìí ká sì dé àgọ́ ọlọ́pàá. Bó jẹ́ pé ìjọba máa tì mọ́lé ni o. Kó tì mọ́lé. Tó bá sì jẹ́ pé wọ́n máa so Wálé mú àgbà. Kó so lókùn. Kó máa ń rán bọ̀bọ̀. Kẹ́ù ó tẹ́ wa lọ́rùn nǹkan tá fẹ́ nìyẹn. Ẹni sùúrù. Ẹni sùúrù ṣó ti yé yín gbogbo nǹkan ló ní protocol àti process àdèmọ́dé fi ń dá yín lójú pé all protocol will be duly observed gbogbo nǹkan tẹ́ fẹ́ la máa ṣe justice will be prevailed. Certainly. tó bá jẹ́ pé òun ló pa nàbẹ́ a máa ẹni tó pa gbogbo wọn la máa fojú wọn wọ̀n so nǹkan tẹ́ fẹ́ ṣùgbọ́n ẹni sùúrù. ṣé ti ẹ̀ gbogbo tí àwọn ọkùnrin ṣe fáwọn obìnrin ó ti pọ̀ jù àlè gbá mọ́. ẹ wo ẹ̀yin ọlọ́pàá justice yẹn gangan la fẹ́
a máa ṣiṣẹ́ wa bí iṣẹ́ ṣùgbọ́n ní sùúrù ṣó ti yé yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ justice tẹ́ sọ yẹn we go prevail we will do it by the law. Ẹ mẹ́ẹ̀ ká fi matter ẹ mẹ́ẹ̀ ká gbèsè ẹ mẹ́ẹ̀ ká fi ọwọ́ wa ṣe òde ká má ṣe a lè hand over fún yín. Let us do the proper and normal investigation. Outcome ẹ máa gbọ́ sí. Ẹ̀yin ọlọ́pàá ṣe fẹ́ gbọ́ ṣe rí a mọ̀ pé iṣẹ́ yín lẹ̀ ń ṣe o. Àwa tẹ̀lé ń wò yìí ọ̀mọ̀wé ni wá. Ṣé rí peaceful protest nìkan tá à ń ṣe yìí. Àmọ́ nǹkan tí ẹ máa ṣe fáwa tí inú tàwa máa fi dùn ni pé kẹ́ ẹ wọlé kẹ́ ẹ mú wálé jáde tẹ́ bá ti ṣe yẹn kò sí wàhálà. Tí ẹ bá mú wálé jáde kí òfin kó fi ìyàtọ̀ tọ́ àti èyí tó jẹ tó fi jẹ wálé àwọn agbóni kò bí ọ̀rẹ́ mi. Wọ́n wí ní àbí mo wí ní. We die here. We die here. It will be done. What do we want? We want justice. What do we want? We want wale. What do we want? We want justice. We die here today. We die here. We die here. We die. Ní dédé aago mélòó ni ọ̀gá ẹ̀ pa ìyàwó ẹ̀? Mi ò lè sọ ní pé bàbá ẹ̀ ni àmọ́ òru ojú mi. That means pé o really rí nígbà tí ọ̀gá ẹ̀ ń pa ìyàwó ẹ̀ ni. Mi ò fojú mi gan nígbà tí wọ́n pa wọn àmọ́ ó dá mi lójú gbangba wípé ọ̀gá ló pa ìyàwó. Tó bá ń sọ wípé o fojú ẹ̀ rí nígbà tó ń pa wọ́n kò dá ẹ lójú nìyẹn náà. That means pé nǹkan tó ń sọ yìí kò ń ṣe òtítọ́ ọ̀rọ̀. Ọlọ́pàá ó jọ gàtè kò jọ gàtè ó fẹsẹ̀ méjèèjì tiro egun àtiró wọlé èèyàn àtiró jáde tánú mọ̀ pé egun àtiró tó wọlé lèèyàn àtiró tó jáde padà. Sọ́rí gbogbo eléyìí tó ń sọ yìí suspicion lásán ni and it is not enough nílé ẹjọ́. In fact a lè detain arákùnrin more than 24 hours maximum. Ọlọ́pàá ọ̀gá ò lè pa madam call us scot free. Ẹ wọ̀rọ̀ yìí dáadáa mo mọ̀ pé tí mò ń sọ o èmi yé mi o. It's okay. Mo fẹ́ kó lọ ronú dáadáa kó wò ó kó rántí dáadáa nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí ìwọ fúnra ẹ tó fojú ara ẹ rí lóru mọ́jú kó rò ó dáadáa bóyá ó máa ní nǹkan míì tó lè rí àbí tó lè rántí àbí tó lè sọ tó lè help wa lórí kéèsì. Mo fẹ́ kó lọ ronú dáadáa. We all need to be sure lókè o lóòótọ́ ó rí wípé ọ̀gá ẹ ló pa ìyàwó ẹ̀. Beatrice. Sir. According to ọ̀rọ̀ ẹ nínú nǹkan tó sọ fún partner mi ó sọ pé o ò rí ọ̀gá ẹ tó pa ìyàwó ẹ. Bẹ́ẹ̀ ni sir but ó dá mi lójú ọ̀gá ló pa madam ó dá mi lójú sir. Sórí. Sorry sir madam ẹ repeat nǹkan tẹ́ sọ sí mi. Ó dá mi lójú pé ọ̀gá ló pa madam ọ̀gá ló pa madam ó dá mi lójú sir. Ṣé o rí tí ọ̀gá ẹ pa ìyàwó ẹ? Rárá sir. Àbí ṣé o gbọ́ pé argument àbí ìkùnsínú àbí gbogbo o gbọ́ tó ń struggle pẹ̀lú ra wọn? No sir but ọ̀gá smart gan o ọ̀gá kan play gbogbo wa ni o ọ̀gá tí mo mọ̀ wọ́n smart àtijọ́ tí mo ti ń rìn ṣé gbọ́ mi láti ọjọ́ tí mo ti ń rìn mi ti bá rọ́gà pàdé ọ̀gá máa smart o ọ̀gá smart. It is not a crime to be smart. Àbí ìyàwó ọ̀gá ẹ ló parẹ́ ẹ̀? Rárá o wọ́n make attempt but mi ò gbà fún wọn. Rárá o àwọn kọ́ ló para wọn sí. Madam now what is this? You don't need to do this to yourself now. Why do you have to do this? I need it. Madam.
bó ṣe máa ń ṣe nìyẹn wàhálà wọn ti pọ̀ jù wọ́n gbé sùúrù dẹ̀ náà. kíkọ̀ wọ àwọn tó wà ń bẹ̀ nù. ok. ṣé láwọn protester ni àbáwọn journalist kí ló ṣẹlẹ̀. oyin lọ́la lórí pọ̀ mi orí wọn nílé orí oyin ni wá ẹ̀wù oyin sì bá mi sọ̀rọ̀ lánàá ká tó gbọ́ pé ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀. ẹni ọlọ́pàá. sáàtì báwo èèyàn kú ẹni ká sáàtì. ẹ jọ ẹ respect ara yín ẹ jẹ́ kí n ṣiṣẹ́ mi. ok mo ti gbọ́ ó ti kọ̀kọ́ ń bẹ̀. oyin o. Ẹ̀kẹ́ wo bó ti fẹ́ wo. Ẹ wo kẹ́kẹ́ àlọ́. Ìyá oyin ò bá máa ṣe rí ilé ìfún wa. Ọlọ́run wá jẹ́ fẹ́. Everybody is gone. Ẹ dájọ́ àjọ. Okay, sir. Okay. What's happening here? Who are these people? Àwọn ni ọ̀rẹ́ oyin. Bẹ́ẹ̀ni sir. Oh, ẹ̀yin la pè tá I expect. Okay, you guys should follow me. Yes, sir. Fashola, èmi ò rò bóyá ká tí ì ṣèyàn because tá bá ní ká ṣèyàn ṣe that means wípé a máa kúrò níbí báyìí láì rí concrete evidence mú dání against the boy and ó máa get away
pẹ̀lú crime yìí tá bá kúrò báyìí tá a rí nǹkan kan tó wà tangible mọ́ dání tó bá dé station ó máa ṣe padà wá sílé tó bá dẹ̀ padà wá sílé kò ní make sense gbogbo wàhálà tá à ń ṣe tá a bá rí òtítọ́ ọ̀rọ̀ yìí tá a rí díẹ̀ tá a fi múlẹ̀. You're very right. Ṣọmọkọ àwọn ọ̀rẹ́ oyin tó dé yẹn jẹ́ kí n try láti lọ béèrè àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ wọn bóyá oyin lè ti sọ kọ̀ọ̀kan fún ìná tó lè fún wa ń clue tó máa fẹ́ sọ fún wa but meanwhile mo fẹ́ kó padà lọ sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn máa gbà ń question ẹ̀ okay. All right, no problem. I'll do that. But Fashola, bọ̀bọ̀ yẹn smart gan. I'm telling you, bọ̀bọ̀ yẹn ó ní ọpọlọ gan. But èmi mọ̀ pé tí a bá máa dààmú ẹ̀ dáadáa tá a bá máa wà láì dáadáa tá a bá lọ nífun dáadáa ó máa jẹ́wọ́ ó máa ṣe mistake sọ kankan sí wa lọ́wọ́. Let's feel we're smart but we have to prove that we are smarter than him. Yeah. Okay, let's work it out. Kí lorúkọ yìí àti pé kí ni ìbáṣepọ̀ tó wà láàárín ẹ̀yà àti Oyin? Mojísọ́lá lorúkọ mi sá. Mọ́rẹ́nìkejì lorúkọ mi sá, and we are best of friends. Ọ̀rẹ́ Oyin ni ọwọ́ mi ni wọ́n dàgbà sí. Ṣé ọ̀rẹ́ yín sọ fún yín pé òun gbé ọkùnrin wá sí matrimonial home? Rárá sá. In fact, ọmọ ọ̀dọ̀ Oyin ló fi tó mi létí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé Oyin. Oyin ò bá wa sọ anything gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tá a jẹ́ sí. Ẹ jẹ́ pé ráyé lọ́rẹ̀. Kí ló dé tẹ́ pẹ̀ ṣe ní àwọn ọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ tọ́jú tẹ́ ẹ̀ fi inú ọ̀rá ẹ̀ tẹ́jẹ́ pé ráyé lọ́rẹ̀? Nǹkan wọ́n pa. Ṣé mo pé kò sí bí ọ̀ṣẹ́ fẹ́ jẹ́ best of friends nínú ọ̀rọ̀? Ṣé wọ́n ní àwọn àṣírí kọ̀ọ̀kan téèyàn lè tú síta? All right. Wálé ti sọ pé òun ló pa ìyàwó wọn sí. And kò sí bá ṣe fẹ́ mú ọ tọrọ. Unless the result autopsy by daddy. Ẹjọ́ ọkọ ọlọ́pàá ìgbà wo ni result fà jáde? 2 to 3 days. Ẹjọ́ ìṣàánú mi jẹ́ kí ló ṣe ìdájọ́ fún Wálé. Ó máa sá lọ. 2 to 3 days Wálé máa sá lọ. Ẹ wo madam, àwa kọ́ la ní ìdájọ́ lọ́wọ́. Ká bá dé ilé ẹjọ́ ládájọ́ máa dájọ́. Ṣé ti gbọ́? Mo bẹ̀ ní sùúrù. Ẹ jẹ́ ká fọ́wọn ọlọ́pàá ní iṣẹ́ wọn láti ṣe. We can't take laws into our hands. Mi ní sùúrù. Ohun tí ó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́. That's what they take ó di èlé bọ̀dà wálé jù èèyàn dáadáa ní bọ̀dà wálé àbúrò mi bí ọlọ́run àgbàkóso jésù àgbàkóso ṣé rí òkè owó lè káwá ní bíbélì ló sọ bíbélì ní ẹ má ṣe dájọ́ ẹ má bá yín dá ilé ẹjọ́ àbúrò mi yìí jésù wá nítorí ẹlẹ́ṣẹ̀ ni kò wá torí àwọn tí ó dẹ́ṣẹ̀ so ẹ má jẹ́ ká gbọ̀dọ̀ wá lébẹ̀ ló wá gbàkóso ó tẹ̀ ti gbàkóso náà ṣe gbọ́dọ̀ mi ẹjọ́ ẹ wá jẹ́ kí adáríjì gbọ̀dọ̀ wá lé torí Ọlọ́run dárí àwa náà ń ṣẹ̀ olùwádìí ń dáríjì wa ẹjọ́ ẹ jẹ́ ká dáríjì o. Pásítọ̀ ṣe rí ọ̀rọ̀ tí bíbélì sọ dáadáa ni but at the same time nínú bíbélì yẹn náà ló sọ ó ní pé ká ṣèwádìí ohun gbogbo kínníkínní ká wá fi èyí tó jẹ́ òtítọ́ ọbẹ̀ ká wá fi múlẹ̀ so ẹ̀ṣẹ̀ ara ọlọ́pàá nǹkan táwa náà ṣe nìyẹn a fẹ́ wá òtítọ́ tó wà nínú ọ̀rọ̀ yìí ká wá fi òtítọ́ yẹn ká wá fi múlẹ̀ ẹ má wọrí a máa we will do our best. ẹ ṣeun yes sir yes sir Jésù àgbàdúrà yín àmín sir Jésù àgbàdúrà yín àmín sir àmín sir ẹ ṣe àbá mi fojú rere wo. Ọ̀gá ọlọ́pàá ẹ jọ̀ọ́ ṣáwa lè máa lọlé ẹ
mọ̀ pé àtàárọ̀ láti wà lẹ́nu ọ̀rọ̀ yìí ó dẹ̀ ti rẹ̀ wá ẹ mọ̀ pé àwa náà á fa àwọn ọmọ sílẹ̀ sílé o. bẹ́ẹ̀ni ṣẹ́rí there is no problem tẹ́ bá ti fẹ́ máa lọ ẹ lè máa lọ but tá a bá ti nídìí yín a máa kàn sí yín o. ìyẹn ń ṣe wàhálà ìgbàkigbà tẹ́ bá ti nídìí wa tẹ́ bá ti pè wá a máa dá yín lóhùn. kò sí problem no problem ẹ lè máa lọ. ṣé a lè rí màmá at least so we can go pray with her. ṣẹ́rí ti màmá ẹ̀ ó máa difficult then right now and now ẹ lè rí màmá but tẹ́ ẹ bá lè ní sùúrù tó bá yẹ pé bóyá ẹ ṣì lè spare time I can see what I can arrange or do about seeing her but presently it's not possible sir. Pastor ẹ má bínú mọ́ ilẹ̀ ẹ ṣeun. mo ń bọ̀ àǹtí ẹ̀jẹ̀ fún orúkọ yìí. Rọ́mọkẹ́. Rọ́mọkẹ́. ẹ̀yin kọ́ sàn. Main man. Main what? Main man. Main man. Ó pọ̀ kò pọ̀ kẹ̀. ṣé orúkọ yín gangan ni àbí nickname? láì fi gírò main man lórúkọ mi. ó pọ̀ ìgboro la wà orúkọ ìgboro nìyẹn kọ́tọ́ máa sí ìgboro nìyẹn bẹ́ẹ̀ wá mi débi bí ẹ̀dá ń bèrè main man lọ́wọ́ kan. ẹ jọ̀ọ́ for official purpose kí ni orúkọ yín gangan? ẹ̀yin náà tún ti ń sọ òyìnbó. ok ọlápẹ jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ìjọlọ́pàá tẹlẹmí àtọlọ́pàá àkínṣọ rẹ orúkọ mi ni ọlásùnkànmí aka main man ó pọ̀ yẹ̀yẹ̀. ok ọlásùnkànmí. ẹ jọ̀ọ́ miss Rọ́mọkẹ́ gẹ́gẹ́ bí neighbor Mr and Mrs Johnson ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ́ lè sọ fún wa nípa Mrs Oyinda kó tó di pé wọ́n papòdà kí ni àwọn nǹkan tẹ́ mọ̀ nípa wọn gẹ́gẹ́ bí neighbor wọn. ṣe rí Mrs Oyinda èèyàn gidi ni mo mọ̀ wọ́n sí èèyàn dáadáa dẹ̀ ni wọ́n mi ì káwà bàjẹ́ kọ̀ọ̀kan mọ́ wọn lọ́wọ́ rí even gan tá a bá invite wọn sí party torí àwọn máa ń lọ party dáadáa tá a bá invite wọn sí party wọn ò ní wá wọn lójú ń tì àwọn pé àwọn ò mọ báwọn ṣe máa ṣe wọn ti gentle jù mi ì rí wà kankan tí ó bad kankan lọ́wọ́ wọn rí so mi ì ní anything tí mo lè sọ jù bẹ́ẹ̀ yẹn lọ. ok láti ìgbà títí ń bá wọn gbé gbọ́ nǹkan kan tí ò dáa nípa wọn ká wọn mọ́dí nǹkan kan tí ò dáa bóyá ẹ gbọ́ pé wọ́n lọ ṣàṣemáṣe níbì kan àbí wọ́n ká wọn pẹ̀lú ọkùnrin kan níbì kan bóyá lóòótọ́ ni àbí wọ́n rìnrìn pin àbí nǹkan kan tí ò tiẹ̀ dáa nípa wọn ń jẹ́ gbọ́ rí. ní ìgbọ́rí mi tiẹ̀ ká wọn mọ́rùn nǹkan bẹ́ẹ̀ yẹn rí even gan eléyìí tí mò ń gbọ́ gan ó yà mí lẹ́nu ó jẹ́ ìyàlẹ́nu ńlá gan fún mi. ok Mr. Ọlásùnkànmí. yes. mo nígbàgbọ́ pé ẹ ti ń bá Mr. Ọláwálé àti ìyàwó wọn gbé sí i á ti tó bí ọjọ́ bíi mélòó kan àbí. ó ti pẹ́ o ilẹ̀ ti ta sí o. ok gẹ́gẹ́ bí ọkùnrin sọ́kùnrin kí ni nǹkan tẹ́ lè sọ fún wa tẹ́ mọ̀ nípa Mr. Ọláwálé. tàbá ní ká máa sọ látòní dọ́là ó pọ̀ o ṣe rí máa ń tẹ̀wọ̀n ẹ̀ olódùbúkú èèyàn ni Mr. Wálé nígbà tí mi kọ́kọ́ dénú ilé ǹjẹ́ ọkọ rògbòyọ máa ń ṣakọ ni èyí bó ti pọ̀ jù kí ló dé àwọn òǹgbé òyìnbó pọ̀ bẹ́ẹ̀ yẹn bàbá tẹ máa sọ òyìnbó nínú mẹ́wàá ká sọ òyìnbó bíi méjì ká fi Yorùbá kún bọ̀ nínú mẹ́wàá àti yé wa ṣé wàá rí kíní kan tí máa ń wò ní pé tẹ máa ń gbọ́ òyìnbó nù tampoli ọ̀gbẹ́ni yẹn ni tó bá ti ń bọ̀ bá ojú màá lókè báyìí ẹ má mọ̀ nǹkan tó ṣe àsìgbòrò kan sáìn mo kọ̀ lára ajá kó máa fi protect mi kọ̀ lára gbé sójú wíńdò mi torí tẹ́yìn bá ti ń bọ̀ bá mi ṣàlàyé mi kí ni máa nífura ọsọkọ orúkọ kí n tó díjọ kan mo kàn gbọ́kọ́ ní Mr. Wálé ó ní ajá yẹn di stop òun ó wá sọ ajá mi mẹ́rin mọ́tò ó dẹ̀ wọ́ káàkiri àdúgbò tẹ́mi fi bọ́ lẹ́nu ajá yẹn ó lè pa ajá ẹ bá sọ pé kinní kan òun ló pa ìyàwó ẹ o tẹ́yìn tó pa ajá ò lè pa obìnrin kò lè pa yan ni ẹ̀jẹ̀ lọ náà ń lò. so Mr. Súnkànmí lọ́rọ̀ kan tàbá ní kẹ́yìn sọ
ẹ̀yin feel pé Mr. Wálé ló pa ìyàwó ẹ̀. Ẹ tún padà sẹ́yìn mo ń feel kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń feel mi ò tiẹ̀ feel fún rárá òun ló pa ẹni tó ti pa ajá tó ti gbẹ̀mí lẹ́nu ajá kò wá ní pé òun ló pa o ẹ yá mú dáadáa ẹ mú gírí ni o òun ló pa ẹ má gbàgbé tẹ́lẹ̀ o ẹ mú dáadáa. lóko ṣe má ṣàkàṣà pàtàkì rábà ṣàkàṣà pàlọ́pọ̀ lóko rábà dukusu mara para ko lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù àmín hallelujah. Detective, how about Mama? Can we go and see her, please? Very, very sorry. You see, something else had happened, and Bashiwa, you see, madam, we are manning to reschedule, understand? But presently, you can't see her. So, ilé sọ pé ká dúró, wọ́n la ṣe dúró láti bí tá a lọ, ṣùgbọ́n pẹ̀lẹ́ ká tó pé a máa rí wọn lè la ṣe dúró. Pásọ̀ tòótọ́ ni mo sọ bẹ́ẹ̀. Èmi náà ní pé kí n gbìyànjú fún yín ni. Bó ṣe rí nísìnyí, ìgbìyànjú yẹn gan-an, ó mú kankan wá. Kò sí bẹ́ẹ̀ ṣe bá ṣe lè ṣe é sí ẹ̀ lè rí madam sí because think nǹkan ti change. Nǹkan ti change. Bóyá ẹ padà wá later or something. Kò ń ṣe pé àwa gan-an wà ìnáwó rí bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé àti make provision sílẹ̀ fún àwọn ọmọ ká tó kúrò nílé àwọn ìka máa pẹ́ tó báyìí ẹ̀yin náà wò látàárọ̀ láti wà lẹ́nu ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni madam àwa gan mọ̀ wípé kéèsì yìí àṣìmọ wà lẹ́nu up till now. I don't know. Ẹ kí la máa ṣe báyìí? Ẹ jẹ́ ká gbàdúrà fún màmá náà. Let's just pray for this family. Ọ̀tá bá ṣe yẹn. Ọ̀gá ọlọ́pàá ẹ má gbàgbé o báwa tọ́jú bọ̀dá Wálé o. Ṣé bọ́? Pásọ̀ nídìí láti stress ara yín. Ẹ má worry, we are capable. Kódà ẹ ṣe ọ̀gá ọlọ́pàá. Yes sir. Let us pray. Okay. Ní orúkọ Jésù. Má ti lọ, ẹ jẹ́ àgbàdúrà, gbogbo wa la ní ìdádúrà. Ọlọ́run ọba nìkan náà ni alágbára. Olúwa gbàkóso. Lórúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín Jésù. Olúwa Ọlọ́run alágbára. Àwa wúlẹ̀ síwájú rẹ̀ lónìí. Gbàdúrà wa. Ọ̀gá ọlọ́pàá rè é. You don't look happy. I'm okay, just that I'm missing. Chitori pé má gba bíṣẹ́ lọ Abuja. Okay, Sibi, let me make you a promise. I'm gonna get you some goodies. What they like. As always. Yes, as always. Love you so much. Love you too. Phone KG call. Oh, my official phone. I think you left it upstairs. Check it. Yes, I will. Oh, shit, no. Can't do anything without you. Mommy. Baby, there is a phone. Tania. Mommy. Hello, mommy. Bẹ́ẹ̀ni ma, ẹ lè máa bọ̀ ní 4 o'clock. Ọkọ mi náà ti ń travel. Wọ́n lọ sí Abuja. Okay, 4 o'clock, yeah. Jẹ́ kí bá mọ́ mi sọ̀rọ̀. Wọ́n ti cut. Cut. You can always call her now. Yeah, I can always call her anytime. Yes, darling. Má fojú mi sọ́nà. I'll make sure you find it. Did you just say you love me? Of course, baby. I love you too. Jẹ́ kí n ṣe water. Okay, we'll first sing. Yes, baby. Okay. Ìgbà tí mo débi iṣẹ́ lọ́jọ́ yẹn, mo wá tútù sórí mi ò pé ni kí ni mo fẹ́ lọ Àbújá fún? Ìyàwó mi tó wo ojú mi báyìí tó dẹ̀ tó pa ẹ̀rọ fún mi. I decided not to go to Abuja again. I parked my car far away
torí mi ò fẹ́ kó gbóhùn mọ́tò mi àtọ̀. Mo wọlé. Mo bá ọkùnrin mi lórí ìyàwó tí mo fẹ́. Tó gbá nígbàkúgbà. Ohun tó wá ṣe mí ni wípé ọmọkùnrin tí mo rí pẹ̀lú ẹ̀ yìí kò tiẹ̀ world standard. Ẹ ti máa mọ̀ wípé ilé bí alágbe lásánlásán kan ló máa jẹ, which means wípé òun kọ́ ló ń fún ìyàwó mi lówó, ìyàwó mi ló ń fún lówó. Kí lóbìnrin tún fẹ́? What has she want and I've not done for her? Mr. Olawale Johnson. So, ká má fọ̀rọ̀ kan lọ́rọ̀ kan nítorí pé ẹ dénúlé lálẹ́ àná. Ẹ bá ọkùnrin mi lórí ìyàwó yẹn. Ìdí nìyẹn tẹ́ fi pa ìyàwó yín kílẹ̀ tó mọ́, right? Mi ò pa, kálẹ̀ mi mo pa ní inú mi máa dùn. Mr. Wale, you're leaving us with no choice. We have to get you arrested. Mr. Wale, you are hereby arrested for the murder of your wife. And anything you say here will be used against you in the court of law. So I used to see that in movies. Now it's happening live. That's my wife's ringtone. Which phone is this? That's my wife's phone. No, my enemy's phone. What did you ever password, please? Okay. Or call me Ijagbemi. I must have been a fool. Or call me Ijagbemi, that's the... My darling husband, Ijagbemi, Ayomi, Dunumi. I'm so sorry you have to find out something like this. Abinu sí mi. Omi ò dédé ṣe o. Ó nídìí. I have heart condition. Doctor dẹ̀ sọ fún mi pé I have just 5 years, of which mo ti lò 1 year 7 months. Mi ò mọ bí mo fẹ́ ṣe, mo decide láti máa sọ fún ẹ so that o ní fi ìbànújẹ́ lórí ayé ẹ after I'm gone. Secondly, ìgbà tá lọ sọ́dọ̀ doctor nígbà tí a rí ọmọ mi. Doctor jẹ́ kó máa yé mi pé àtọ̀sí ẹ ò lè di ọmọ. I felt so bad. Ó dùn mí, ẹ̀ṣẹ̀ mi ò ní fún ẹ lọ́mọ kí n tó lọ. Torí náà, mo rò sọ́tún, mo rò sósì, mo ní bóyá kí n dá ọmọ sí. So I can give you a child that will call you daddy. Ikú tí mo ṣe ní kí n ṣe nìyẹn. Kò lè rẹ̀ mi fi ṣe kejì ẹ tí n bá lọ. Mo wá ṣe tán, ó bu mi lọ́wọ́. I'm making this video because heart condition me is worse. I'm feeling pains, serious pains, and I doubt if I can make it till tomorrow. That's why I'm making this video. I truly love you. You're the help and my lot to cheat on you. It was all for the best. Please, just find a place in
your heart to forgive me. I'm deeply, deeply sorry. No problem. I will use this as Exhibit A. I want you to take it. Just keep it very well. Have this as Exhibit A. Alright, just cover it. So, but, Mr. Wali, anything about you need Odowa will come for you. Arrest. You are not arrested. Please, let's go. Alright, sir. Why did you tell me? Why did you tell me? Ah! Wait, this is not fair. What is so for me? What is so for me? No! Ah! Kò sí nǹkan tí mo lè sọ tó lè fi ìlọgbẹ́ ọkàn yín. Lọ pé kò sígbà tí ẹ bá ronú pọ̀ ó wà báyìí nínú jẹ́. Ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ dáríjì mi. Ẹ̀kọ́ tí kìíní kan kọ́ mi ni wípé bò mí mọ́ra kí n pẹ́ sọ mí síta kí n fi ẹlẹ̀ òun láìsọ. Káníyàwó mi ti jẹ́wọ́ kan tó ṣe fún mi ni ó dẹ̀ jẹ́wọ́ kan tó dààmú ìgbéyàwó wa. To have been our plan kò ní jẹ́ wípé ó dá nǹkan ṣe. Ọjọ́ tí mo délé ara tàbí ni orí mi dàrú because I love her so much and I didn't expect such to happen. Mommy, I love her and she means a lot to you. Ọlágbára Ọlọ́run, ohun tí ò lè dúró ṣe fún yín. I promise lágbára Ọlọ́run on her grave pé màá ṣe jù bẹ́ẹ̀ lọ fún yín lágbára Ọlọ́run. Ẹ má bínú wa. Sorry. Ẹ má bínú. Ẹ má bínú wa. I'm sorry, ma. I'm sorry. I'm sorry.